ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. tá a wà ń bí ìtẹ̀láṣẹ Ọlọ́run náà ń pè ní mọ̀mọ́re o kí náà ń pè ní mọ̀mọ́re. ìtẹ̀láṣẹ Ọlọ́run. ó bá fa alihamudulilayi ó tí ì dúpẹ́ o ọkàn ní máa ń mọ pé mo fẹ́ dúpẹ́ ẹnu wà sọ méjèèjì yẹn ó tí ì pass ó gba 15 pẹ̀lú ọkàn ó gba 15 pẹ̀lú ẹnu ó di kí ló gbà 30 ó kù 70 ṣé o pass nìyẹn. èwo wá ní 70. ìtẹ̀láṣẹ ọba tó dá ẹ nìkan náà ń pè ní mọ̀mọ́re. tó bá lọ wájú ìyá ẹ sìn tó mú tẹ́síbíò ìyá mi ẹ ṣé o 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 tó fa 33 tíyá ẹ ní ọkọ mi ò ṣe bá mi gbálẹ̀ yàrá yẹn kó o tó lọ ló bá lé mi ò lè gbálẹ̀ yàrá o lọ́dọ̀ tiẹ̀ o ti dúpẹ́ lọ́dọ̀ ìyá ẹ kọ́ aláìmoore ni ẹ́ bó ṣe rí pẹ̀lú ọba Allah nìyẹn torí ìdí èyí ẹjẹ́ á máa palẹ̀ mọ́dé àti pàdé ẹ̀ nǹkan ẹyọ kan ló kàn bí wa tẹ̀láṣẹ tó bá wá ń fa tẹ́sílù tí iṣẹ́ rẹ ò bá jẹ́ iṣẹ́ tó tẹ̀láṣẹ Ọlọ́run kò lè gbé ń tàn fà lọ sọ́dọ̀ Ọlọ́run ó ní ilayhi yas'adul kalimu tayyib. ilayhi yas'adul kalimu tayyib. gbogbo tẹ́ ń fa láyé ọ̀dọ̀ èmi Ọlọ́run lẹ́fẹ̀ẹ́ kó wa àmọ́ kò ní fúnra ara rẹ̀ gòkè. wal amalu salihu yarfa'uhu. iṣẹ́ rẹ tó bá ń tó ń pè ní ó gbé gòkè. ìgbà tó ń dúpẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ká nígbà tó ní ogbálẹ̀ yóò mọ̀ já sọpẹ́ lọ́dọ̀ rẹ̀ lórí lára àrètí rẹ̀ ní pé kí n lè rọ́mọ pè ránṣẹ́. ọwọ́ fatẹ́sí bí òtán ó lọ ṣe ṣìná ọwọ́ lọ́wọ́ náà. روح به الواعظ يوما او غدا وجزاكم الله خيرا جزاء اجاز امين يا جماعه امين اجاز ابو امين lẹ́ẹ̀kan sí امين bani امين يا الله akí gbogbo àgbàlagbà tí wọ́n wọlé nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ lóhùn lọ́wọ́ gbogbo àgbàlagbà ni akí lẹ́yìn kọ̀ọ̀kan akí bàbá wa gbà akọ́ládé ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ o akí bàbá wa Mawlana ṣe Zikirullah bàbá wa sọ pé tiẹ́ òkí bàbá wa Mawlana Sheikh Al-Hajj Dr. Ahmed Ọláníwájú Al-Fulani Sabilun Najah ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ wala la ilaha illallah akí bàbá wa gbà láyé gbà mí bàbá wa mọ́kún mi ọlọ́njẹ́ àrí pẹ́ o wala la ilaha illallah bàbá wa Al-Wajud Masha Allah ọlọ́njẹ́ àrí pẹ́ wala la ilaha illallah aki ìwà Lukman Bansin ọlọ́mọba wa dúpẹ́ fún yín ọlọ́wọ́ ṣàlẹ̀ fún gbọ́ àdúrà sà aki world best ṣoṣo agbánike world best ọlọ́run ní tí ó bàjẹ́ láyéláyé o wọ́n lọ́la agbáké ṣoṣo àbíbù alẹ́ pọ̀ alhamdulillah lábẹ́bẹ́ ọlọ́run ní tí ó bàjẹ́ láyéláyé. àbá náà ní nọ́mbà rẹ̀. bóyá ká fi wá náà wálẹ̀ kẹfì ànáwọ̀sì mọ́tò tó búlọ̀kù ojú ọ̀nà. òtúkẹ́ ẹ̀ máa plate number mọ́tò lọ. mo ṣe wáyé wà láàyè máa plate number mọ́tò mi ọlọ́mọdé kó lè gbé. wọ́n ní ẹlòmíín jáde ó kọ ọmọ rẹ̀. bàbá wa Cardinal James Odumbaku bàbá ètò of universe. tàbá ní bàbá ètò of Nigeria àyè bàbá ètò of Lagos
bí ẹni pé àmọ́ tá à ń sọ nìyẹn bàbá ètò of universe. Bàbá tó jásí wípé fúnra ara Sàtíà ọlọ́run wa òun ló ṣe yín bẹ́ẹ̀ mo fẹ́ ọlọ́run ni ẹlòmíì wà òun ní ń fẹ́ ọlọ́run ọlọ́run ò fẹ́ ẹlòmíì wà ó ń fẹ́ ọlọ́run ọlọ́run tó wá ń fẹ́ bẹ́ẹ̀ ṣe jókòó yìí bàbá ẹni ọlọ́run fẹ́ nìyí bí kì í bá ṣe bẹ́ẹ̀ látọ̀dún yìí ó yẹ kí ìjọba yẹn ti wó. Ó yẹ kí ìjọba yẹn ti wó ṣùgbọ́n ìjọba yẹn ò lè wó torí pé kò sí kankan kẹ́yìn náà ní tó ju ọlọ́run lọ gbogbo tó o bá fi gbilẹ̀ láyé tí o bá sọ́nà ń bẹ̀ àtúbọ̀tán rẹ ò lè dáa. àtúbọ̀tán rẹ ò lè dáa kí ni wàhálà rẹ kí ni pírọ́blẹ́mù ẹ abáwọn rẹ ti kírun àwa yìí ṣubú àwa ò lè ṣubú torí pé ọlọ́run ní ń bẹ lẹ́yìn ẹ̀ gbogbo ẹni bá fara ti àjẹ́ láyé ó padà jẹ́ bẹ́ẹ̀ ni ẹni bá fara tó só láyé ó sùn ọmọlẹ́gbẹ̀ẹ́ ni tọ́ba tanná fún ọ iná yàn àwọn náà ni wọ́n padà pa torí wọ́n sọ pé àwọn ò fẹ́ kó fẹ́ tó báyìí àbá àṣàṣì ló sọ bẹ́ẹ̀. bàbá wa James Ọdúnbàkú sẹ́yìn nìkan wà ní àbọ̀ lọ́hùn báṣíwájú ò bá ní ọyá ẹ bá ń pè àwọn èèyàn wá ìyẹn president wa Nàìjíríà ẹ máa pa àwọn èèyàn wá ká ṣe mítìnì bó Nàìjíríà ó ṣe dáa ẹ̀wọ̀n tó bẹ̀ ká yọwọ́ yín kó mẹ́. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o kódà kò sí tá a lè fún yín bẹ́ẹ̀ ṣe wà yìí ó yẹ ká fún yín bóyá bíi alárànṣe àwọn àfáà alárànṣe nítorí fíìtì yín nù torí ẹ̀ràn yàn ṣe ẹ̀dẹ̀ kí n discriminate we are Muslim and you are a Christian but we are one níbi kan lọ́nà tó pọ̀ wá papọ̀ ní pé Ọlọ́run ẹ̀yọ̀ kan náà ló dá wa. ṣé o lè dábí Ọlọ́run ẹ̀yọ̀ kan náà ló dá wa. ẹ ṣe àkì màmá wa nulẹ̀ lọ́wọ́ ọ̀tún mo kì í màmá ẹ kú iṣẹ́ màmá wa lọ́wọ́ àlàáfíà mo kì í ẹ kú iṣẹ́ ẹ kú dúró ti bàbá ẹ kú dúró ti ṣe Ọlọ́run lára bàbá. ìyàwó rẹ náà ń tọ́jú ìwọ náà ṣé bó ń fún ọ lóúnjẹ jẹ bí yàrá bá fẹ́ kú kó òjijì lọ ṣàkósobìnrin ó kàn pọ́ìsì ẹni tí ẹ bàjẹ́ nù. ẹ̀yin ẹjọ́ ìdọ̀bálẹ̀ wa rẹ mọ́ bínú o. nígbà tá a bá ń lọ gò tá a bá ń lọ ìgò tá a bá ń lọ sínú oúnjẹ rẹ díẹ̀díẹ̀. ó kàn fún wọn pé alárànṣe wa nínú Al-Hafiz Islamic Foundation láti fún bàbá ní àmì ẹ̀yẹ. Bàbá abalẹ̀ bàbá bá present ẹ̀ fún ọ̀sán. ṣé wọ́n ti fún wa sorry on camera please 500 la fẹ́ gbà ó ní 50,000 oya 500 la fẹ́ gbà 500 la fẹ́ gbà owó 450 500 la fẹ́ gbà 500 la fẹ́ gbà. à ń gba transfer à ń gba bàtà à ń gba bú à ń gba chain ẹyẹ blogger àwàdà ni o ayé ni o gbogbo nǹkan sẹ̀yìn kúndùn máa àwọn ọ̀tá ọ̀sẹ̀ ní sẹ́ wọ́n stage program fún babalaba wọn tí a mọ̀ táwà yìí fi sórí oríire ni ẹni ayé òjò gbádùn bàbá àbàtì ó sàn ju ẹni ayé gbàgbé ẹ lọ ẹnu ọ̀rọ̀ àwa yìí ò lè tán lẹ́nu àwọn èèyàn lórí mídíà. $99,000 ló wà yìí. This is 100,000. 101 ó ṣe. Ó wà dúrà tẹ̀mídà, ó wà dúrà àwọn àfádà.
ìbò tí ò le tó tó bá wọn tètè mérè máa lọ sọ́dọ̀ àwọn àfáà tàbíkì tálùkù bàbá wa àti aláwà máa ti pè é á pè é ń sìn torí àfáàfáà rò tán lọ fọ á pè é ń sìn ọwọ́ náà àdúgbò yìí ti dá àwọn ti ṣe Ajá Mariam a ní má ṣe àwọn ọmọbọ́lá ńlé ẹ máa bọ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé wọn wá báàlì àmúwò kò ní bàjẹ́ fún yín kí lẹ fẹ́ donate fún wa máa ń pè yín jáde ìṣẹ́sàn tẹ́ ọmọ àdó yáwó lórí ẹ̀rọ àfitìkọ ọmọ mi kọ́ àwọn tó tẹ̀lé yín wádà ẹ̀gùnkè ẹ ṣe mà gbogbo àwọn tó tẹ̀lé Alájà Mariam ẹja fẹ́ máa bọ̀. Ajá Mariam bẹ́ẹ̀ bá ṣe ṣe tán lákọ̀ọ́kọ́ 500 náà la fẹ́ gbà lọ́wọ́ yín ó ti send 100,000 tẹ́lẹ̀ minus over 400 Ajá Mariam ó ní pàdé àgbákò fact I like that thought ẹ ní pàdé àgbákò tó bá jẹ́ lómi ẹni ọba jẹ́ wáyé abáàgì nìkan kò tẹ́ àsìkò orí ní gàrí mọ́mọ́ tèmi náà fún lówó láàárọ̀ yìí lórí TV aláì mo kékeré ọmọ ọdún mẹ́tàlá 600,000 ló jẹ láàárọ̀ ló kékeré 600,000 lánàá ọmọ tó gbogbo 400 lọ sí o pàdé máa lọ báyọ̀ wọ́n máa fi parí wọn ó yà ìyá mi sọ́nà èlò ẹni sùúrù no ẹ̀ṣẹ̀ ní 100 tọ́wọ́ ajá sí kókó 300 àti máa nọ́ọ̀sì 100 lẹ́ tẹ́lẹ̀ tẹ́lá sí transfer 100 nísìn á kó 300 á wà gba 300 yẹn lá ọ̀dọ̀ àwọn tó kù ṣùtì Ajá Mariam another 100,000 ó yá bismillah ó wà lọ́wọ́ ṣé jàre ó yá 300 ló kú táwọn wá báyìí 300 ló kú táwọn wá báyìí. Amina. Amina ya Allah. Ẹbí mi ló wà dúró àwọn ẹ̀jẹ̀ dúró yìí. Ìbálẹ̀ àbúrò náà tẹ̀lé yín wá. Gáàmù sáà yáyí ni bàbá Mágàjí ni ọlọ́sùn kọ́ ni. Ọlọ́run bá wa kẹ́ Fẹ́lẹ́ Taofiki. Àbí Fẹ́lẹ́ Ìbàdàn tó kú. Ọmọlé ọlọ́sùn Mágàjí wọn rèé. Bí a bá dẹ̀ ti ní Mágàjí Ìbàdàn níbi kan kábíyèsí o ọba ni tó yá ọ̀tún èlò lẹ́gbẹ́ fi gba oyè yìí kábíyèsí ní ẹ̀pẹ́ kábíyèsí 1 million la fẹ́ gbà lọ́wọ́ yìí gbogbo yìí bẹ̀rẹ̀ lórí. wọ́n lè jù bẹ́ẹ̀ lọ. Wọ́n mi lọ ẹ máa pé kò ní bàjẹ́ ọkàn mi balẹ̀. Bíyà ọ̀tún dárúkọ ẹni tání kéńpé. Ìrẹ́lẹ̀ bílẹ̀. Gbàgbé ẹ̀dá rí odé nìyẹn. Baálẹ̀ ti ṣe. Láíláí àlégbà. Àlégbà náà ìlú ni mo rà. Baálẹ̀ láwọn fi 100 lẹ̀. Ìwọ tó wá fẹ́ ju ìgẹ́gẹ́ bí ọ̀tún wà ní wà fi 50 lẹ̀ ẹgbọ́n sódà. Ìwọ náà ṣe 100 tọ́wọ́ gàm ṣe 100 bó bá ṣe 95 ṣe 100. Ìbáyìí 5,000 kún ti bálẹ̀ ajẹ́ wà ló 5 ìwọ ṣe ti 100. 100 good ó jẹ́ 200 ó kó 800 tani ká pè. Ìwọ ni kò dákọ̀ wọn gbogbo àwọn tó dóye olóríire ni wọn.
Alhaji wa Mr. Akiyobo Agboola Properties 50,000 naira. Oku 750. Orúkọ tí Ismail láti Liberia. George Winko. Àbí George kí ni jẹ́? Wíẹ̀ ni. Àti wíẹ̀ kankan náà ni. 20,000 Liberia. Adélabẹ́rìyà tí wọ́n ti ń jagun. Àdùn Barrister ṣe wí. Ẹ̀gbọ́n Barrister àwọn sọ́fẹ́ náà nìyí. Shigo Computer Village. Ta fóònù ta gbogbo nǹkan lálùbáríkà iPhone 20, iPhone 70. Èlò ẹ̀rẹ́ fílẹ̀ fún wa. Láíláí. Balẹ̀ 1 million landlord. Adẹ̀ṣẹ̀rí 270. Ẹ máa tó ṣẹlẹ̀. Farabalẹ̀. Zico máa tó máa ṣẹlẹ̀. A ti rí 270. Fi 250 sí. Kó jẹ́ 500. Ṣàpẹ́ 500 ní 500 náà nígbà fílẹ̀. Ọmọ Ibo ńlẹ̀ ti wá. Ọwọ́ kí ló kọ́ rẹ̀? Ligali Mukaiba nílùú Ẹ̀pẹ́ o. Ọmọ Ẹ̀pẹ́ ni ẹni. Kétu Ẹ̀pẹ́ àlálù abájọ ìlú àwọn Ligali náà nù. 100,000 oníbàjẹ́ fún ọlákàntì. Oya. Báyìí àmú òya. Ṣọ́ṣọ́ Ọ̀tọ́mọlẹ̀ is calling you. Ìkó láfíjú mo ti gbà mo ti gbọ́. Ìkó lólóde ìfàájì ni ìkó ló fíjú ní ìdámọ́dọ́mú. Ìkó lólóde ìfàájì ni ẹ̀jẹ̀ ká lọ mẹ́jọra ká lọ máa fíjú. Náwó kan ò lè náwó tó wọn láyé bí irọ́. Oníbàárí kan ò jù wọn lọ́lágbó láyé bí irọ́. Ìlú owó láti bí wọn ibẹ̀ láti wò wọn dàgbà. Yóò jẹ́ ká lè rí ìdààmú o. Ọlọ́run ló dá wọn láre láàrin Èkó máyà yìí púpọ̀. Àbí ju Èkó olùgbà sí. Ẹ má kọ́ tó torí àwọ̀. Alani bẹ́ẹ̀ni èló ló fẹ́ fún wa? Èló? A rí 480. 480. Èló ló fẹ́ transfer? Ó kù 520. Èló? Ẹ̀yin méjèèjì èló? Ẹ̀yin méjèèjì èló? 100. Only 50,000. That is how many 100. Allah bá àlùbáríkà sí. Mashallah. Atiri 5. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim amin. Ní ìjókòó àwọn bàbá wa imams lédè di ọjọ́ ìní bẹ̀rẹ̀ látòrí bàbá wa the grand chief imam of Ọmọlé adamallahu hayatakum wa dawlatakum ma. Àmín. Bẹ̀rẹ̀ látòrí yín àti gbogbo àwọn àlùfáà wa tó wà níjókòó gbogbo yín ni a kí ẹ dákun ẹ má bínú gbogbo yín la kí o. Mo tara kíkí yín mo kí baálẹ̀ wa ní Ọmọlé ń bí bàbá chief imam bó ṣe ń jẹ́ #1 citizen fáwọn mùsùlùmí l'Ọmọlé bẹ́ẹ̀ náà ni bàbá wa baálẹ̀ náà ń jẹ́ #1 citizen fáwọn ọmọ onílùú. Mo kí yín púpọ̀ látara tí gbogbo ẹ̀yẹ ní àpọ́nlé tẹ́ wà níbí. Mo kí bàbá wa ọlọ́lá jùlọ ní
ẹni àpọ́nlé, ẹni iyì, ẹni ọ̀wọ̀. Mo fẹ́ lè rò pé ọdún yìí 2025 yìí ló ń lọ bí ọdún mélòó kan tá a jọ pàdé níbí. Kì í ṣe pé àkínríra lójoojúmọ́ o, but pé a jọ pàdé ní function Sheikh Abdulhafiz Hamzat Borokini ẹ tó kúrò ẹ lóde dà. Ok. Ìfẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ ìlọ́jọ́ bí mi ìjẹ́ sọ̀rọ̀ balẹ̀ àmúhò ojú òní tí láíláí ìyàwó lórí òkè gbogbo ẹ̀yin màmá alálùbáríkà ẹ ní mọ̀sàárì ọmọ yín o. Ajá ìmásíkò mo kí ẹ púpọ̀ àti gbogbo àwọn Pasuma fans club àbí gbogbo ẹ̀yin mo kí Farul Shabab Farul Alimin bàbá wa láti fọ ẹ mọ̀ pé tí yàrá bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ ní Ìbàdàn mo ti ń bọ̀ mo lọ ṣe wá sí bẹ́ẹ̀ ni bá ṣe wá ń wọlé bọ̀ tó ń ṣe wá sí lọ́wọ́ yẹn ojú yẹn máa dí pàápàá jùlọ wàláhì àwẹ̀ ń gbòmí mo fọlọ́ tó lẹ́mí mi búra mo fi Káàbà búra àwẹ̀ ń gbòmí dá o ẹni bá karama báyìí o karama ni o. Attention sir. Aji Lukman Bansi mo kí ẹ kó ṣé kìí ṣe pé ẹ̀yin blogger ẹgbẹ́ tí mo wí. Ẹ má gbé o wẹ́wẹ́ delete o. Ayé àwọn egbò mi o kọ́ra gbàgbó ni ní ti ń kọ́ sílẹ̀ pé àwọn ẹgbẹ́ àlùfáà láàyè. Lexus triple ẹ̀ dákun ẹ lọ bá wa gbé kó ẹ dákun torí ọlọ́. Gbogbo kéèrà ẹ̀yin alálùbáríkà nìyẹn. Ọmọdé adé àti máa ń tọ́jú alọ́dọọdún rẹ̀ kọ́sítọ́mù àwọn ọmọkùnrin. Ètòòtò, you are highly welcome. May Almighty Allah be with you. Inshallah, you will be blessed. Èmi náà wọ́n ẹnìkan bless èmi náà láàárọ̀ yìí, you will be blessed. Láàyè ẹnìkan bless mi láàárọ̀ yìí, ìtì owó tó ní agbára kí n ti yín pẹ̀lú èlò ni. Ìtàwọn tí ìfẹ́ gbọ́nù. Ilé ìfẹ́ gbọ́nù aládàáwò nù. Bàbá wa bàbá ètò kàdùn ọdún bá kú. Muhammadu Jami. Kúlàlà. Àṣẹ ọ̀rọ̀ lójókòó. Àṣẹ ọ̀rọ̀ lójókòó. Wàláì. Ṣé ẹ̀rọ bọ́lá wọn bá Abba Suleiman? Bọ́lá wọn bá yìí máa ń rán àwọn èèyàn lọ́nà oríṣiríṣi. Ọlọ́dẹ máa ń gbéyàn dìde lọ́nà oríṣiríṣi. Allahu ya'lamu haythu yaj'alu. Ọlọ́run sì ní èmi Ọlọ́run ọba mo mọ bí tí mo lè gbé agbára mi gbà. Kò ságbára kankan bí kan láyé lẹ́yìn Ọlọ́run. Gbogbo ọṣẹ bìsàbìsà tẹ́ ẹ wẹ̀ látọjúgun yẹn gbé tẹ bá wẹ̀ látọjúgun. Tẹ bá wẹ̀. Mo kí àwọn bàbá wa tí wọ́n fi ìjọlọ́wọ́n Ọlọ́run àti bọ́lọ́run ó ṣe tóbi tó lọ́wọ́ wọn tí wọ́n fi yẹ wa sí láàyè yìí. Bàbá wa Cardinal James Ọmọlájà Ọdúnbàkú Ọlọ́run kó jẹ́ kí á rí yín pẹ́ o. Àmín. Ẹ máa rọra akínyín lẹ́ẹ̀kan sí Ọlọ́run kó bá wa kínyín jù báyìí lọ. Láti ọ̀dọ̀ Alhafiz International wọ́n ní kí máìkì kí ó mọ lọ sí ọ̀dọ̀ bàbá wa bàbá ètò lẹ́ẹ̀kan náà. Síwájú ká tó lọ sọ́dọ̀ bàbá ètò wọ́n ní ká lọ sí ọ̀dọ̀ Dr. Ahmad Ọlárìnwájú Al-Fulani. Ahlan wa sahlan wa ahlan wa sahlan wa marhaban bikum. Masha Allah. Ahlan wa sahlan. Gbogbo wa tá a wà ń bí ìtẹ̀láṣẹ Ọlọ́run náà ń pè ní mọ̀mọ́re o. Kí náà ń pè ní mọ̀mọ́re? Ìtẹ̀láṣẹ Ọlọ́run. Ó bá fọ alihamudulilayi ó tí ì dúpẹ́ o. Ọkàn ní máa ń mọ pé mo fẹ́ dúpẹ́ ẹnu wàá sọ. Méjèèjì yẹn ó tí ì paasi. Ó gba 15 pẹ̀lú ọkàn, ó gba 15 pẹ̀lú ẹnu, ó di kí ló gbà? 30, ó kù 70, ṣé o paasi nìyẹn? Èwo wá ní 70? Ìtẹ̀láṣẹ ọba tó dá ẹnìkan náà ń pè ní mọ̀mọ́re. Tó bá lọ wájú ìyá ẹ̀ sìn tó mú tẹ́síbíò, ìyá mi ẹ ṣé o, 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 tó fa 33 tíya ẹni ọkọ mi ò ṣe
bá mi gbálẹ̀ yàrá yẹn kó o tó lọ ló bá lè mi ò lè gbálẹ̀ yàrá o lọ́dọ̀ tiẹ̀ o ti dúpẹ́ lọ́dọ̀ ìyá ẹ̀ kọ́ aláìmoore ni ẹ́ bó ṣe rí pẹ̀lú ọba Allah nìyẹn torí ìdí èyí ẹjẹ́ á máa palẹ̀ mọ́dé àti pàdé ẹ̀ nǹkan ẹyọ kan ló kàn bí wa tẹ̀láṣẹ tó bá wá ń fa tẹ́sílù tí iṣẹ́ rẹ ò bá jẹ́ iṣẹ́ tó tẹ̀láṣẹ ọlọ́run kò lè gbé ń tàn fà lọ sọ́dọ̀ ọlọ́run ó ní ilayhi yas'adul kalimut tayyib. Ilayhi yas'adul kalimut tayyib. gbogbo tẹ́ ń fa láyé ọ̀dọ̀ ìmí ọlọ́run lẹ́fẹ̀ẹ́ kó wa àmọ́ kò lè fúnra ara rẹ̀ gòkè. Wal amalu salihu yarfa'uhu. iṣẹ́ rẹ tó bá ń tó ń pè ní ó gbé gòkè. ìgbà tó ń dúpẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ká nígbà tó ní ogbálẹ̀ yóò mọ̀ já sọpẹ́ lọ́dọ̀ rẹ̀ torí lára àrètí rẹ̀ ní pé kí n lè rọ́mọ pè ránṣẹ́. ọwọ́ fatẹ́sí bí òtán ó lọ ṣe ṣìná ọwọ́ lọ́wọ́ náà. creator ni wọ́n di content fún náà ọjà náà èèyàn máa ń ṣe investigation ẹ máa wọlé salamu alaikum alhamdulillah èèyàn máa ń wádìí nǹkan kó tó sọ torí bí ọlọ́run ọba àlékè ọlá ó sọ ní suratu Hujurat ní ayọ̀ alladina amanu in ja'akum fasiqun binaba'in. Fatabayyanu. bẹ́ẹ̀ nìkan bá mú nǹkan wá bá ọ lọ wádìí rẹ̀ kó má bàa kábàámọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámọ̀. òun lè sọ nípa ọ̀rọ̀ ẹnu wa èèyàn ò jẹun èèyàn ò mú mi kọ́nà ń pè láàwẹ̀ àfi kẹ́nu rẹ̀ ó gbàwẹ̀ níbi ìsọkúsọ kẹ́nu rẹ̀ ó gbàwẹ̀ níbi irọ́ kẹ́nu rẹ̀ ó gbàwẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀yìn kẹ́nu rẹ̀ ó gbàwẹ̀ níbi tó ọmọdé rẹ̀ kẹ́nu rẹ̀ ó gbàwẹ̀ nínú ìjẹ́rìí èké kẹ́nu rẹ̀ ó gbàwẹ̀ nínú ìmáa ṣe ẹ̀rí ń tọrọ mọ̀ níṣó. Walladhina. ìyà jẹ́ ọ́ ó ti pa ẹbí kan lẹ́kún bóyá ọmọ mẹ́ta ló pa ń bẹ̀ ọlọ́pàá wá jàjà mu. ó tiẹ̀ jẹ́ kó wọ sẹ́ẹ̀lì nóòtì ló kọ́ pé ọmọ yẹn ò gbọ́dọ̀ sún bẹ̀ yẹn ẹ̀rù wa ń ba DPO pé wọ́n lè yọ òun ni ò bá jẹ́ ó sún bẹ̀ ó mọ tọ́lọ́ ń sọ nípa rẹ̀ ìwọ tẹ́nìkan pẹ nìkan lẹ́kún tó jẹ́ kó òun ó sunkún ó ní mọ̀ yẹ́ ṣe fún àṣàfà àtàǹsẹ̀ yí àtàǹyẹ kọ́ńlá ó kífìlò mìíràn gbogbo ẹni tó sì pé aburú tí ò jẹ́ káláburú ráburú ọlọ́run ni wọ́n jọ jìyà rẹ̀ ní ọ̀gbìn ìdàlùkìyàmọ̀ ẹnì kejì làwọn ọlọ́pàá gbogbo ọlọ́pàá kọ́ ni ò dá ọlọ́pàá tó dá ń bẹ ẹ̀yin ọlọ́pàá aláburú ẹnì kẹta làwọn lọ́ọ̀yà aláburú ẹnì kẹrin làwọn ẹlẹ́rìí aláburú ẹnì karùn-ún làwọn adájọ́ aláburú ẹnì kẹfà làwọn gọ́fúnà aláburú àti president aláburú kí làwọn máa ń ṣe kẹ́ni kankan má gba bribe oníkálukú ṣòdodo ó mọ ramani yìí ó gbọ́dọ̀ jíyà oníkálukú gba bribe adájọ́ gba bribe lọ́yà gba bribe ẹlẹ́rìí gba bribe wọ́n bá dájọ́ ọkú fọmọ náà kí tí ẹ ń ṣe ramani ilé mo kàn fi ṣe example ni ẹ̀ríkì mi gbé ní abdulrahman ìlú tó lélẹ̀ kì í ṣe abdulrahman kìdí ń ṣe arrahman aláàní jẹ́ ramani lórúkọ tiẹ̀. ẹ kàn rí pé gómìnà gbé agbára kan dé ní prerogative of mercy ẹni tó pa ẹbí kan lẹ́kún wọn náà pardon ẹ̀ ó ń ṣẹlẹ̀ bí ó ṣẹlẹ̀ gómìnà tó bá ń ṣe ẹ̀dáwọ́ rẹ̀ dúró ìjọ gbéǹde yóò ní agbára gbogbo ń tá a bá ń ṣe ká fi bẹ̀rù ọlọ́run ṣe ibi là á dúró sí pẹ̀lú wáàsí wa mi ò tó gbà yín nímọ̀ràn ọlọ́run ló gba gbogbo wa nímọ̀ràn ọlọ́run já lè mú un lò òkùnkùn ní kùn kó ní ló máa mọ̀ ní wọn tó bá ta sí ẹ bí kò ṣe kí ni tó bá ta sí ẹ lọ́hùn gan tó bá kù wọ nìkan ọ̀dàwọ̀ sàárè ni o ọ̀dàwọ̀ ni o ọ̀dẹjọ́ rẹ jẹ́ ni o ọlọ́run ò ṣeré o ẹ jẹ́ mọ́ ọ lóore fún ìtẹ̀láṣẹ rẹ̀ wọ́n pè lóore ẹ máa kírun lásìkò ẹ máa gbààwẹ̀ ẹ tẹ̀láṣẹ ọlọ́run ẹ sọpọ̀ ẹbí pọ̀ ẹ bẹ́ ní rìnrìn ẹ máa fáláì ní lóúnjẹ gbogbo tọ́lọ́run bá ti fún yín ẹ fi ṣàánú ẹ lòmí ẹ̀yin àfáà ẹ má gbé wá sí jù lẹ̀ ọlọ́run bá lékè ọlá kò ní bá ti wá jẹ́ lẹ́ẹ̀kan sí àfáà ọ̀rọ̀ kìíní àtàlàṣẹ àdúrà nìkan sí i. ẹgbẹ́ dání tó ń pè wá sí dáadáa yìí.